ṣé yẹ kó rí bẹ́ẹ̀? Ó mà ṣe o, ó dẹ̀ jẹ́ kọ́tà wọlé sí ẹ lára. I'm so sorry for you. Ó jẹ́ kí ìmọ̀ ọ̀tá kó dún lórí ẹ̀ nípa ọ̀rọ̀ owó tó lè sáré fi làákàyè ṣe. Tó yẹ pé bó ṣe sọ fún ẹ tó ń sọ pé owó àwọn kan ń sọ pé wọ́n dáwó fún yín o sí private account yín, you can easily come out and say ẹ má bínú o, gbogbo ẹ̀yin tẹ́ bá rò pé owó yẹn o àpò mi kọ́ lẹ fẹ́ sí o, àpò mi nira lẹ fẹ́ sí o, kó o dẹ̀ fi làákàyè jáde kó wá kówó sílẹ̀. Ó ṣe yẹn, ó wá jáde ń sọ jàtijàti rádaràda bálabàla. Kí ló ṣe ta? Ó jẹ́ kí wọ́n finally get ẹ. Ó jẹ́ kí èpè finally mú ẹ. The kind of accuse ni. You can easily solve this problem. Gbogbo yìí tó wá jáde tó bẹ̀rẹ̀ sí sọ rádaràda. Kìnnì kan wọ́n ní kókó má sọ̀rọ̀ 3 months. Kí ló ń fi 3 months? Ṣé wọ́n ló ń ṣe paperwork ni? Jọ ṣé wọ́n ló ń ṣe gbogbo òmìnira? Ó ṣe kankan nínú ẹ̀. Àwa mọ àwọn tó ń ṣe. Ó kàn ń bọ́ sórí hair tó ń sọ̀rọ̀. Ó ń jẹ́ kí àwọn èèyàn mọ update nípa òmìnira account. Òmìnira. That's all you've been doing. So tí gbogbo èèyàn dẹ̀ appreciate ẹ, kí wọ́n tẹ̀ fún ẹ ní sticker bí èmi náà ti ra sticker fún ẹ rí sometimes, at least more than two times or so, àtàwọn míì náà. Okay, tó bá tẹ̀ wá sọ tí nǹkan bá ṣẹlẹ̀, wàá fi ọpọlọ wàá fi ṣe. Ta ló ṣépè fún ẹ? Ta ló jẹ́ ó mà ṣe. Ó wá lè fi ọmọlúwàbí sọ́ọ̀tì ọ̀rọ̀ yìí. Kò fi ọmọlúwàbí kò fi yanjú ọ̀rọ̀ yìí. Ó wá jáde ń kà. Ta ló fẹ́ gbọ́ sórí lẹ́nu ẹ̀? Wọ́n ní ẹ jalè. Just give the money back, that's all. Just give the money back. Pé Jẹ̀lílì àbí àkáǹtì ti ẹni kẹ́ kó gbogbo owó tí ẹ gbà illegally lọ́wọ́ àwọn ènìyàn tí wọ́n rò pé òmìnira náà dá sí, láì mọ̀ pé àpò yín náà dá sí. Ẹ dá owó yẹn padà. Easy, as simple as ABC. What is your problem? Ṣó yẹ kí wọ́n máa jáde máa sọ pé 3 months kan kí ló fẹ́ máa ṣẹlẹ̀? Má jẹ́ ká lálẹ́ gbé ẹ̀ ṣánlẹ̀. Nìyẹn ń sìn gbogbo inú wọn ti ń dùn. O ti fún àwọn èèyàn lọ́rọ̀ sọ. Wọ́n rò àárín wọn ti dàrú, àríwá ò dàrú, ẹ̀yin lẹ jalè. Ṣé ẹ kó rí bẹ́ẹ̀? Àárín Yorùbá kò lè dàrú. In as much tó bá jẹ́ pé òótọ́ ọ̀rọ̀ la gbé dání. Gbogbo wa dẹ̀ kọ́ la máa gbé dání. Gbogbo wa kọ́ la ń ṣe ní òtítọ́ àti òdodo. So bus stop ẹ ló dé yìí. O ti dé bus stop ẹ. Ṣàrọ̀ a máa lọ. Gbogbo kò fi tó kù lẹ̀. Èmi ti ń sọ tipẹ́ pé kí làwọn pípù yìí kí náà ń gbowó sàkáǹtì wọn fún rí. Mo ti máa ń sọ kí lè ń ṣe tó ń sanwó sàkáǹtì yín gangan. Ẹ ń ṣe nǹkan fún ilẹ̀ yín tó bá yẹ pé lọ́pọlọ tó rí yín pé dáadáa. Ẹ̀yin gan fúnra yín owó tẹ́ bá gbà ẹ kó sí òmìnira account. Ká má tóbi lè tẹ ẹ ń gba owó lọ́wọ́ àwọn èèyàn intentionally. Ẹ ń gbowó lọ́wọ́ àwọn èèyàn sínú account tààrà yín. Rich pocket yín. Gbogbo yín náà ṣe bẹ́ẹ̀ kó ṣe wọ nìkan o. Bọ́ọ̀sì àwọn ẹlẹ́nu yánmayànmá. Mo ti rí ọmọ àlè kan tó sẹ́ndì kíní jáde. Orí Ìgbòho ti mú wọn àbí kíní kan. Orí Ìgbòho ò mú anybody. Ìgbòho ò rán ẹṣẹ́. Ohun tí a ṣe nísìnyí náà la ti ń ṣe ti tẹ́lẹ̀. Bá ṣe ń dáwó tẹ̀yìn kan jì náà rè. Ṣebí ti Kóìkì náà gbé jáde yẹn sìn. Tí ó bá dé níran ní wọ́n kó 10 million ní sílẹ̀. Gbogbo owó tí èèyàn ti ń dá látijọ́ ìbọn ṣe ń jalè ẹ̀ náà rèé. Bẹ́lẹ̀ ẹ̀ lè rí jí. Mo mọ ẹni tó wà ń di owó ta Amẹ́ríkà ẹ̀. Gbogbo àwọn tó ń ṣe ṣé ọkọ rí bẹ́ẹ̀ ṣó pẹ̀lú àwọn tó ń ṣe paperwork òmìnira ni. Ó mọ nǹkan kan pa nǹkan tó ń ṣe náà. Owó nìkan lẹ̀ ń gbà. Ó dẹ̀ ń sọ̀rọ̀ ó tán. Ìyáde wa ń sọ̀rọ̀ lọ́dọ̀ ẹ̀. Tó bá wọn ò ní láti wá sọ̀rọ̀ lọ́dọ̀ ẹ̀ mọ́ tíṣẹ́ bá ti sún ẹ tí o ti táyà. Just quit.
all you needed to do is to quit. Iṣẹ́ tó máa sọ̀rọ̀ yamayama tó expose fún ẹ síta o jára nkẹ́ láwo láì o jára láti òkè 35 story wá mi o jára ẹ lọ sísàlẹ̀ o bára ẹ wò o bára ẹ nílẹ̀ bó ṣe rí lójú mi nù. You're a fool. So tó yẹ kó fi ọpọlọ ṣe àti wá àti Jelili ọ̀hún kẹ́kàn bára yín sọ̀rọ̀ kẹ́ wọlé kẹ́ jáde kẹ́dẹ̀ kówó lẹ̀ kẹ́dẹ̀ máa bá ti yín kẹ́ máa bá business yín lọ. Nobody